And there again, today's 24th of May when an Amazon tour and classic man was born, the person of Mr. Jamiu Ayanbukola Omayodokun. Happy belated birthday to you. Ǹlẹ́ o Ayanbukola Omayodokun ọmọ lọ́jọ́ ìbí òní wo yóò yẹ kò ní yẹ ńlẹ́ ọmọ tuntun rẹ lónìí ọdún tuntun òkú tuntun ní fún ọmọ gbọ́ ọdún tó mú yóò wá sán sówó yóò wá sán sọ́lá wájú báyìí ló mọ̀ lòní báwọn dìrò ní àṣẹ Olódùmarè. Bọ́lá ló ké pè mí lónìí o ló pọ̀ ọjọ́ ìbí rẹ̀ nìyí jẹ́ pé kí n kí ọ dáadáa pé wà pẹ́ bí wọ́n pẹ́ ti ń pẹ́ ó níwà tẹ̀ látẹ̀kọ́ òní bá wọn pọ́njú kú òwò òsì ní bá wọn fa ìsàn gbogbo aláṣẹ ìdùà. Ǹlẹ́ o Ayanbukola Omayodokun lọ́jọ́ ìbí òní mo ṣe bí ìlú Ọ̀yọ́ lágbé bí ọlọ́mọ ẹ̀yin lọ́mọ Ọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà ọmọ adówó yọkọ lẹ́nu àbíkú jọ̀ǹtọ̀ lẹ́yìn pálukú pìṣòro ibi tán pé polówó gbowó kí ọ̀fà kó da tọwọ́ rẹ̀ sílẹ̀ kó lè bá àdìjà àṣẹ kó lè bá àdá àpọn kó baládé bá lè oúnjẹ yìí. Ọ̀yọ́ Aláàfin ọmọ ikú ọmọ àrùn ọmọ òfò ọmọ ikú tí kò gbọdọ̀ pọ̀ ọmọ àrùn táwọn ò gbọdọ̀ ṣe ọmọ àkóbá lé nìyí ọ̀yìn náà ń pè lọ́mọ àdàbà òde ládéládé ládé Aláàfin òládé adé aládìkúnlà ní ìfọba Aláàfin ẹ̀yin lóní ká rìn ká sánpá Ọ̀yọ́ lóní ká gbẹ́sẹ̀ fún yé èèyàn ajíṣe bí Ọ̀yọ́ láàrin ìwọ yóò gbọdọ̀ ṣe gbàgbẹ́ nìkan kan lé bàbá tó bí ọlọ́mọ. Ayanbukola Omayodokun lọ́jọ́ ìbí òní wa gbọ́ gúnugún ìkúléwé àkàlàmàgbé ọdún jẹ wàá dàgbà wàá dògbò wàá fi parí bẹ́ẹ̀ ni wàá fìrìgì jòkó ní bọ́jọ́ lọ́jọ́ rẹ̀ láṣẹ Olódùmarè ó ti ṣèyí náà wàá ṣọ̀pọ̀lọpọ̀ nínú ọlá nínú owó nínú ìgbéga wà ní fàìsàn ìgbà wájú báyìí náà pa ìbìtì ìrere sí ọlá rẹ̀ tó ti rí wájú òní rẹ̀yìn èyí tí ò tí ì tó yóò mọ̀ kù sí láṣẹ Èdùà ire ọ̀tún ire òsì báyìí mọ̀ fílẹ̀ rẹ̀ ṣe ìwé torí tọ̀tún tó sì báyìí lẹ́yìn lè fi mú ipò wálé kò wá ní dèrò ẹ̀yìn kò ní rí kọ́ya bẹ́ẹ̀ ló sì ní ipò ọmọ Ayanbukola Omayodokun lọ́jọ́ ìbí òní ọdún tó mú ìlú òtò ọ̀ lára ìgbà ọdún báyìí ìṣẹ́jú kan péré ni fún ọ.